káàbọ̀ sí abala fun fact gbogbo ẹ̀yin olólùfẹ́ Oyinmomo. Ní ìtàn ilẹ̀ Yorùbá, a máa sọ̀rọ̀ ìlú. Ìlú ni a fi ń jí ọba. A máa sọ̀rọ̀ ọba, a sì máa sọ̀rọ̀ ààfin. Láìsí ọba kò sí ààfin. Láìsí ààfin kò sí ọba. Lórí ètò tèmi, mo fẹ́ sọ̀rọ̀ nípa ààfin tó pẹ́ jù ní ilẹ̀ Yorùbá, tí ó jẹ́ pé ààfin tó jẹ́ pé ogun ò kó lọ rí. Ààfin yẹn ṣẹ̀ṣẹ̀ ń dúró di tí mo ṣe ń sọ̀rọ̀ yìí. Nítorí ṣé kí ni kí ẹ máa wo abala fun fact, torí wípé ẹ máa kọ́ ìmọ̀ mọ́mọ́, ẹ sì máa kọ́ ọgbọ́n mọ́ ọgbọ́n. Ààfin tí ogun ò kó lọ rí, tí kò wó lulẹ̀ rí, tí kò sì jóná rí, tí ó pẹ́ jù ní ilẹ̀ Yorùbá ni ààfin Déjì ti Àkúrẹ́. Ààfin yìí gẹ́gẹ́ bí ìtàn fi fìdí ẹ̀ múlẹ̀ ní wípé ìkannú àwọn ọmọ Odùduwà ló kúrò ní Ilé Ifẹ̀ láti wá tẹ̀dó sí ìlú Àkúrẹ́. Wọ́n kọ́ ààfin yìí ní ọdún 850 ọdún, ìyẹn tí olóyìnbó mọ̀ sí 850 AD. Oríṣiríṣi àwọn ohun ìyàlẹ́nu ni ó wà ní ààfin yìí. Ààfin yìí dẹ̀ ní àgbàlá tó pọ̀ gan. Àgbàlá náà tó 22. Oríṣiríṣi àwọn àgbàlá tí ó wà ní ààfin yìí. Oríṣiríṣi ohun ìyàlẹ́nu àti ohun àwámárìdì ló wà ní inú àwọn àgbàlá yìí tí ó wà láàfin. Àkọ́kọ́ nínú àwọn àgbàlá yìí ni wípé ọ̀nà mẹ́ta ni ó gbà bẹ̀ wọlé. Ọ̀nà kan fún obìnrin, ọ̀nà kan fún ọkùnrin àti ọ̀nà kan fún ọba. Èèwọ̀ ni tí obìnrin bá gba ọ̀nà tí ọkùnrin gbà wọlé. Gẹ́gẹ́ bí ìtàn ṣe fìdí ẹ̀ múlẹ̀, tí ibi tí obìnrin yẹn bá gbà wọlé tí ó jẹ́ ibi tí ò yẹ kó gbà wọlé, obìnrin náà lè má bímọ mọ́ láíláí títí tí ó fi kú. Ṣé wá rí i pé ó jẹ́ ohun ìyàlẹ́nu? Ohun ìyàlẹ́nu ìkejì ni pé ìkannú àwọn àgbàlá yìí ó lè gba ẹgbẹ̀rún ènìyàn lẹ́ẹ̀kan ṣoṣo, ìyẹn tí olóyìnbó pè ní 1000 people. Ìkan kẹta tí ó wá jẹ́ ohun ìyàlẹ́nu ni wípé tí a bá dé àgbàlá kan nínú àwọn àgbàlá yìí, ẹ máa rí àwọn egungun màálù ní ibẹ̀ tí wọ́n fi ṣe bí àmì sí ibẹ̀. Àwọn egungun màálù yìí ó ní ìdí, mo dẹ̀ máa yànnàná ìdí ẹ̀ fún yín. Ìdí yìí ni pé tí ẹ bá rí ọba kan tí wọ́n bá fi jẹ ọba ní Ìkéré Èkìtì, ó di dandan kí wọ́n ra màálù wá fún ọba Déjì ti ìlú Àkúrẹ́. Èyí fi hàn ìtẹríba fún ọba àti gbogbo ipa tí wọ́n kó lára wọn. Ó sì fi hàn wípé àwọn Ìkéré Èkìtì àti Àkúrẹ́ ni wọ́n ti ṣẹ̀ wá. Nítorí náà tí ẹ bá dé ààfin yẹn àbí ẹ dé àgbàlá yẹn nínú ààfin yẹn, tí ẹ bá ti rí egungun màálù, ẹ má jẹ́ kí ó yà yín lẹ́nu. Ìdí tí wọ́n fi àwọn egungun màálù yẹn láti fi ṣe àmì síbẹ̀ ni wípé wọ́n fi ń rántí àwọn ẹ̀gbọ́n wọn àti àwọn àbúrò wọn tí wọ́n wà ní Ìkéré Èkìtì. Ètò náà wà ní ju báyìí lọ torí pé kí ni ṣókí ni ọbẹ̀ oge. Mo lérò pé ẹ ti kọ́gbọ́n mọ́gbọ́n, ẹ dẹ̀ ti mọ ìmọ̀ kan tàbí méjì tàbí mẹ́ta ní orí ètò tèmi. Mo wá fẹ́ sọ fún gbogbo ẹ̀yin olólùfẹ́ abala fun fact, ẹ jẹ́ bá mi tẹ̀ sí orí ẹ̀rọ ayélujára yín àwọn oríṣiríṣi ìyàlẹ́nu tó tún wà ní àwọn ara ààfin yìí ká máa bẹ́tò lọ ní orí ibẹ̀. Orúkọ tèmi ò yí padà, èmi ni ọmọ yín, òrèǹtẹ̀ yín, àyànfẹ́ yín, Bọ́láńlé Onísítórì. Mo wá fi àsìkò yìí kí gbogbo ẹ̀yin olólùfẹ́ Oyinmomo pé ó dàbọ̀.